Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹ̀ kọ́. Ọ̀gá ògbó kan bẹ́ẹ̀ fún ọ. Àmín mà. Àmín. Àmín. Àmín o. Àti ìbò sí àti ọ̀nà jíjìn. Ọ̀gá ògbó fàánú sí àwọn Ọlọ́run ń dá. Oye tún wá síbi tá a ti wá sanwó wa ẹ̀kẹ́ ọmọ mi nínú AUD Ọpapa. Principal service ni mo ń lọ. Ẹ káàárọ̀. Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹ̀ kọ́. WAEC Kazeem Wazilat. Ó ní SS3C ló wà. Yeah, Ben. So ẹ bá mi ṣàdúrà fún wọn. Ẹnìkan láti Nàìjíríà ni ẹ̀gbọ́n mi ni. Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹ̀ kọ́. Aláàjì ni wọ́n láti Amẹ́ríkà. Àwọn ìwé kí wọ́n ọmọ kejì tí mo san owó WAEC rẹ̀ àwọn ní ẹ kí àwọn tí wọ́n ń ṣèrànlọ́wọ́ yìí fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ṣèrànlọ́wọ́ yìí fún mi. Èmi Kazeem Wazilat. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀sìn gan o. Ọlọ́run ọmọ bá ràn mí lọ́wọ́. Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹ̀ kọ́. Pàdé aláàánú ibi gíga ìlàyé yín. Ọlọ́run ní yẹ wálẹ̀ ẹ̀mí dáàmú ẹ̀mí fóònù. Skúù bo ni skúù tọmọ ń lọ? Skúù Ọpapa grammar school. Ọpapa torí mo ti lọ bẹ̀ láàárọ̀ yìí ní SS3C àbí nǹkan ní mo rí tíṣà rẹ̀ gan náà, so wọ́n sọ pé kí amójútó níbi ti ìwé pé ní ti wíwá skul yìí máa ń wá sí skul, ṣùgbọ́n ó tún ń pè àmójútó náà ni bí ó ṣe máa kàwé rẹ̀ dáadáa. Àtijọ́ sọ mo ti gba nọ́mbà tíṣà rẹ̀ gan. Ó ti tó ìgbà wo tí ọkọ tí ń ti ṣaláìsí? Ọdún kẹjọ. Ọdún ọ̀hún ègbé ó ti tó ọdún kẹjọ bá. Àwọn ọmọ mélòó ni ẹ̀yin nìkan? Àwọn ọmọ 5. Àbúrò eléyìí tá a sanwó WAEC rẹ̀ yìí gan náà SS kí ló ń wà? SS2D ni òun náà wà. Ṣé ọdún tí ń bọ̀ lónìí òtún ṣe WAEC? Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹ̀. Ọlọ́run aláàánú sí iṣẹ́ wa lẹ̀ ń ṣe. À ń tajà ní à ń ṣe ìṣòro káràkátà láti Ọ̀yọ́ lọ sí Ìbàdàn. Ó wá ká dáadáa tó gbọ́ gbogbo bùkátà yín wáyé. Tó gbọ́ bùkátà o, bẹ́ẹ̀ pẹ́ kò gbọ́ bùkátà tí wọ́n bá rẹ̀ ní àwọn tí wọ́n ràn mí lọ́wọ́. Ọlọ́run bá ràn wọ́n náà lọ́wọ́ o, gbọ́ bùkátà o. Bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ dẹ́ sọ yẹn bí orin kan ni bàbá mi kan láti Amẹ́ríkà, wọ́n fẹ́ràn orin gbogbo ẹni tí ó ràn mí lọ́wọ́ ọkọ̀ ló ń bá mi ràn wọ́n lọ. Bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ gangan, bàbá mi wọ́n fẹ́ràn orin gan. Àwọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ yàtọ̀ fáwọn míì tó ń bá wa sí ẹ̀ fídíò aláàkọ́ yẹn, àwọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fún wa ní àti owó aláàkọ́ àti owó ẹlẹ́ẹ̀kejì látọ̀rí Azeez Sarafadeen Ọláìyá. Bá mi aláàjì tí mo sọ pé wọ́n fẹ́ràn orin mo fẹ́ ń dárúkọ àwọn ṣùgbọ́n aláàjì ni wọ́n láti Amẹ́ríkà. Sunny Success Odùọlá ọmọ Ògúndàrí láti United Kingdom wọ́n jẹ́ àwọn 3 yàtọ̀ fún àwọn míì tó ń bá wa sí ẹ̀ fídíò yìí tó ń bá wa sẹ́ǹdẹ̀ sáwọn èèyàn pé àwọn ẹni yìí nílò ìrànlọ́wọ́. Àwọn ni wọ́n sanwó WAEC àtọmọ àkọ́kọ́ àti ọmọ ẹlẹ́ẹ̀kejì. Ọlọ́run bá lọ́jọ́ òní àyín náà ní fọ̀nà ọ̀rọ̀ ẹ̀gbá, àyín náà ní tí da èso títí yín náà lẹ́bàáyé. Iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ yín ò ní di ṣe mọ́ yín lọ́wọ́. Ẹ máa lọ ẹ máa bọ̀ rí o, ẹ ní ṣiṣẹ́ o, olèlé kò délé oroko kò dóko kò ní jẹ́ pin yín ẹ kiri òkò délé o. Mo dúpẹ́ o, mo dúpẹ́ pé òkun wọn pé olóore àdáǹdátán ni fún àwọn tí ò bá mọ̀. Ẹ̀gbọ́n mi gangan lẹ́ni yìí o, ṣùgbọ́n opó ni
àwọn náà tó yẹ pé ọmọ tiwọn náà sì nílò àǹfààní o ẹni tó bá padà ń lójú wọn máa wò pé àǹtí rẹ̀ ló ti ẹ̀ padà wá fún nígbà tá ẹ jẹ́ pé àǹtí tèmi náà nílò rẹ̀ àwọn náà nílò ìrànlọ́wọ́ yẹn so tẹ́lẹ̀ kejì ọmọ tí wọ́n ní a fi ṣe títọ́ ọmọ tí wọ́n ní a fi yanjú ó jẹ́ bó ṣe jẹ́ ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sí oko tí wọ́n sọ taláàkọ́ fún mi ọmọ wọn lọ́mọ sì tún kú lẹ́ àwọn ọmọ bíi mẹ́ta àbí mẹ́rin náà sọ fún kú lẹ́ tàbá tó rẹ́ni tó lè ṣe irú ìrànlọ́wọ́ yẹn wọ́n nílò rẹ o ẹ ṣé o ẹ ṣé o. àti ṣe bí Ọ̀yọ́ là ń rí.